mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkọgòsì níbi tómi gbígbóná àti omi tútù ti ń pàdé. Ìtàn omi tó wà ní ìlú Ìkọgòsì ó sọ fún wa wípé èèyàn làwọn omi yẹn nígbà ayé wọn. Ṣùgbọ́n nílùú wa ń bí omi làwọn òbí wa ló fi tọ́ wa dàgbà, a kì í sábà lọ sí hospital látijọ́. Ẹ káàbọ̀ sí Ìkọgòsì. Ìkọgòsì. A kí yín káàbọ̀ sí ìlú Ìkọgòsì tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì. Ìlú Ìkọgòsì yìí ó ní Olódùmarè ọba tí dára nínú àrà ló tún ti dá àrà tó lékenkà o. Ní ìlú Ìkọgòsì yìí, ibẹ̀ òun ni omi gbígbóná àti tútù ni wọ́n ti pàdé lójú kan ṣoṣo. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó mojú Ògún òní pabìnírè. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Ìkọgòsì Warm and Cold Springs wọ́n bá wa sọ̀rọ̀ ìyáàfin Ruth Adéyẹyè, ẹ̀gbọ́n tí wọ́n wí nípa omi ọ̀hún. Ìyáàfin Ruth Adéyẹyè, mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkọgòsì níbi tómi gbígbóná àti omi tútù ti ń pàdé. Mo jẹ́ òṣìṣẹ́ Gloshent Hospitality Company. Iṣẹ́ tí mò ń ṣe níbí ni Recreation and Tour Manager. Èmi ni mo wà ní ìcháàjì omi. Mo dẹ̀ ti ń ṣiṣẹ́ níbí fún bíi 11 years nísìn. So ìtàn omi yẹn ó jẹ́ àwọn nǹkan tí àwọn baba ńlá wa sọ fún wa ní ìlú Ìkọgòsì, ìyá ńlá wa, bàbá ńlá wa. Ṣùgbọ́n ìtàn yẹn náà wọ́n á gbé lọ báyìí, wọ́n á gbé bọ̀ báyìí, wọ́n á gbé lọ báyìí, wọ́n á gbé bọ̀ báyìí. Àwa jókòó àwa wò wípé òótọ́ ni ọ̀rọ̀ tí òwe tí Yorùbá pa wípé ìtàn ló bí àrọ́bá. Àrọ́bá ni bàbá ìtàn. Bọ́mọdé ò bá wá bá ìtàn, á bá àrọ́bá. Àrọ́bá làwa bá, àbá ìtàn gangan. Ìtàn omi tó wà ní ìlú Ìkọgòsì ó sọ fún wa wípé èèyàn làwọn omi yẹn nígbà ayé wọn. Ìtàn yẹn náà dẹ̀ sọ fún wa pé láti bí ìran keje sẹ́yìn, tá lè pè ní 7 centuries, 700 years ago, ni ọdẹ kan tó jẹ́ ọmọ bíbí Ilé Ifẹ̀ ló ti wọnú aginjù yìí. Ó rí omi gbígbóná, ìyẹn lélẹ̀ tó funfun yìí. Ó rí omi tútù, ìyẹn lélẹ̀ tó brown yìí. Ṣùgbọ́n nígbà yẹn nínú aginjù yìí, omi yẹn ò mọ́ bó ṣe mọ́ yìí o. Omi yẹn wà lábẹ́ igbó tá a pè ní èmù, bí irú àwọn ewéko wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ó wá jẹ́ ìrà, inú ìrà níbí. Ọdẹ tó kọ́kọ́ rí omi yẹn ni wọ́n pè ní ọ̀gàngán, onípọ́npọ́ igi ẹ̀rẹ̀ ògùn tá a fi ń pẹranko kẹranko nínú igbó. Ìgbà tí ọ̀gàngán tó rí omi gbóná tó dé inú igbó, ó fẹ́ pa ẹranko nínú aginjù pẹ̀lú pọ́npọ́ igi ẹ̀rẹ̀ ògùn ẹ̀, kò rí ẹranko pa o. Omi tó wà nínú apó ẹ̀ ti tán. Omi tó wà nínú akèrèǹgbè bòńbó tó gbé sínú apó ó ti tán. Ó dẹ̀ ń gbọ́ ìró omi tíkan kò rí ẹranko pa. Yorùbá wá bọ̀ wọ́n ní téèyàn ò bá jẹ ọba, téèyàn ní ẹ̀bà ńlé, èèyàn ó ṣàjẹbà, tí ò bá rí ẹranko pa yóò ṣàmomi. Abẹ́ àwọn igbó wẹ́wẹ̀wẹ́ tá pè ní èmù lomi wà. Ó ti igbó sẹ́yìn, ó rí pé omi yẹn funfun, ó mọ́ níníníní. Ó wá kí ọwọ́ bọ̀, ó rí pé omi yẹn ó gbóná ju bó ṣe wà yìí. Èròǹgbà ọkàn tiẹ̀ ni pé kó fi ọwọ́ yẹn kó fi bu omi mu, ṣùgbọ́n kò lè mú mọ́ torí pé nílẹ̀ Yorùbá tútù lomi ń sun, tútù náà lòjò máa ń rọ̀. Ṣùgbọ́n omi tó bá nínú aginjù tá a pè ní Ìkángun Òsì, omi jẹ́ omi tó gbóná. Ibi tó ti ń jókòó tó ti ń rò wípé kí ló dé tó mi ṣe gbóná, lórí pé omi míì ń yí bọ̀, ó ń ṣàn bọ̀ láti inú ra látòdì kejì. Ó lọ fọwọ́ kan omi tí bí yẹn ó rò pé gbígbóná náà ni, ó rí pé yẹn tutù rírírírírí bí ice. Ó rí pé ibi tó ti ń pàdé tó bá ti yí bíríbírí mọ́ra wọn, wọ́n á tún máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó wá jẹ́ àdìtú fún un, sí àwọn olóyìnbó pè ní mystery. Kó tó wá lè tú díẹ̀, ó wo àyíká títí bóyá ó lè rí èèyàn lálọ́yẹ̀. Kò sẹ́nibọ́dì tó kọjá nínú aginjù.
Ifá ó wá wò pé kí ló yẹ kóun ṣe gẹ́gẹ́ bí ọdẹ ìgbàanì. Gbogbo wọn ló máa ń ní 16 lọ́wọ́ tá a pè ní ọ̀kín. Ó dá 16 sílẹ̀ tó jẹ́ 16 pieces of cowrie shells, ìdèwọ́ 16. Ó dá sílẹ̀ ló bá ní láhàn mi ní bàtà ń ké lótú Ifẹ̀. Ifá wá sọ̀rọ̀, Ifá pòwe, Ifá sọ fún wípé nígbà kan rí àwọn omi tí ó rí tó jẹ́ méjèèjì yẹn èèyàn ni wọ́n o, èèyàn 4 ni wọ́n, torí pé omi kì í ṣe méjì bí ò ṣe 4. Tútù jẹ́ méjì, gbóná jẹ́ méjì, kó lè tú díẹ̀ kó lè rídìí ọ̀rọ̀ dáadáa. Ifá wá tọ́ka sí ọ̀nà apá òsì báyìí. Ifá ní kó máa tọ ọ̀nà apá òsì lọ nínú aginjù yẹn tó fi máa dé ìtẹ̀dó àkọ́kọ́. Ìtẹ̀dó tó wá dé nígbà tó rin inú aginjù ni ìtẹ̀dó àkọ́kọ́ tó máa dé ní ìtẹ̀dó àwọn ìtẹ̀dó Olósùn Ìkángun Òsì. Ìtẹ̀dó yẹn ló dàgbà lẹ́ni tó di Ìkọgòsì. Ìgbà tó dé ìtẹ̀dó ó rí àwọn èèyàn bẹ̀ lọ́kùnrin lóbìnrin. Ó bi wọ́n léèrè pé inú igbó tó ń ti ń bọ̀ òun réèyàn kankan. Wọ́n ní Ugbóríọ̀ ni wọ́n ń pè igbó tí wọn kì í wọ̀. Kí ló tẹ̀ kí n wọ̀ bẹ̀? Wọ́n ní baba ńlá àwọn ló di omi gbígbóná àti omi tútù. Wọ́n ti di omi sínú aginjù. Ẹni tó dẹ̀ domi káyìn ló ń jẹ́ Olósùn Ìkángun Òsì. Ó ní káwọn máa wọnú aginjù títí dìgbà tí àwọn òòṣà ilẹ̀ Yorùbá ó yọ̀ǹda pé kán wá máa wọbẹ̀ wọnú aginjù, torí pé aginjù yẹn àti omi tó wà ń bẹ̀ jẹ́ omi olókìkí tó máa gbé agbègbè wọn lárugẹ. Wọ́n ní kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi di omi? Wọ́n ní ìyá méjì àti bàbá méjì ló di omi sínú aginjù. Ẹni tó jẹ́ bàbá àkọ́kọ́ nínú bàbá méjì ó jẹ́ bàbá sí èkejì. A pe orúkọ ẹ̀ ní Àwọ̀pẹ̀rẹ̀ Ìjẹ̀. Ó jẹ́ ọmọ bíbí Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ ló ti fẹ́ àwọn ìyàwó méjèèjì wá. Ní Ilé Ifẹ̀ ńgbà náà lọ́hùn, wọ́n ní Òde Ifẹ̀ ni wọ́n máa ń pè é kó tó di pé ilẹ̀ wá fẹ̀ wọ́n pè ní Ilé Ifẹ̀. Ní Ilé Ifẹ̀ ńgbà náà lọ́hùn, tókùnrin bá ti fẹ́ yàwó tó bàlágà tó fẹ́ yàwó kò lè fẹ́ yọkan o lè fẹ́ 100. Ṣùgbọ́n Àwọ̀pẹ̀rẹ̀ Ìjẹ̀ sọ wípé méjì lobìnrin, tóbìnrin ò bá dúdú obìnrin á pupa. Tóbìnrin ò bá ní sùúrù dáadáa ó lè jẹ́ oníwà méjì ọ̀kọ́ gbóná girigiri. Àwọ̀pẹ̀rẹ̀ Ìjẹ̀ wò títí ó fẹ́ obìnrin méjì. Ìkan jẹ́ Àwẹ̀lé jẹ́ obìnrin tó dúdú, ó wá jẹ́ onísùúrù gbáà bíi tèmi báyìí. Èkejì wá jẹ́ obìnrin tó pupa, Àìnóòrosùn lórúkọ ẹ̀. Àìnóòrosùn jẹ́ oníwà méjì, kò gbóná kò tutù, kò tutù kò gbóná. Tí ọkùnrin bá dẹ̀ ti fẹ́ yàwó ní Òde Ifẹ̀, ó gbọ́dọ̀ kó wọn jáde nínú òde, kó wọnú aginjù lọ, kó lọ tẹ̀dó sí aginjù tó bá wùn ní ilẹ̀ Yorùbá. Tí Àwọ̀pẹ̀rẹ̀ Ìjẹ̀ bá dénú aginjù yìí ni pé ó wá tẹ̀dó pẹ̀lú ìyàwó méjèèjì, sódà táwọn ìyàwó bá ti ń ṣàbíamọ́ àwọn máa padà tẹ ìlú dó. Ìgbà tó débí ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o. Ó ṣiṣẹ́ ọdẹ, ó ṣiṣẹ́ àgbẹ̀, ó ṣiṣẹ́ adẹ́mu, ó máa ń dẹ́mu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ṣùgbọ́n iṣẹ́ gan tó yàn láàyò tó mú dání gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ láti Ilé Ifẹ̀, òun ni wọ́n pè ní iṣẹ́ oníṣègùn babaláwo agbọ́mọlà, olóògùn ẹ̀rẹ́, olóògùn arẹmọ. Ìgbà tó dénú ìtẹ̀dó, àwọn tó mọ̀ láti Ilé Ifẹ̀ àti àwọn agbègbè, àwọn tó ti tẹ̀dó tẹ́lẹ̀, tó bá ti ní àìsàn tó ń ṣe wọ́n àbí àrùn, wọ́n á mú àwọn èèyàn wọn wá bá ní inú aginjù ń bí. Dípò tí Àwọ̀pẹ̀rẹ̀ Ìjẹ̀ tó ti fún ìyàwó méjèèjì lára agbára tó fi ń ṣèwòsàn tọ́lọ́run gbé sínú ààrẹ, dípò tó fi máa ṣe ewé àti egbò àbí tó fi máa rẹ́ sínú omi tútù gẹ́gẹ́ bí àgbo olómi tútù, agbára ìwòsàn tọ́lọ́run ti gbé sínú ààrẹ tọ́lọ́run fún yẹn, Àwọ̀pẹ̀rẹ̀ Ìjẹ̀ máa dúró sórí àpáta tó bá wùn nínú aginjù. Ó lè pe omi tútù jáde, táwọn èèyàn bá ti mú wọ́n á rí ìwòsàn. Ó lè pe gbígbóná jáde, tí wọ́n bá ti mú wọ́n á rí ìwòsàn kúrò nínú oríṣiríṣi nǹkan tó máa ń ṣe wọ́n, àìsàn oríṣiríṣi. Ẹni tó ń wọ́ ọmọ náà tó bá mú, ṣe mọ̀ pé kì í ṣayé pé mo ti kọ́kọ́ ní boyfriend, mo ti ṣẹ́yún kí n tó lọ ilé ọkọ. Tó bá ti mú wọn ti mọ̀ pé ó máa ṣiṣẹ́, á mú wọn á bímọ. Tó bá ṣọkùnrin tí ò dá pé tí ò lè bóbìnrin ṣeré ìfẹ́, wọ́n máa mú lọ sínú aginjù níbi tó jìnnà, wọ́n á pé omi tó tutù rínrín fún. Bó ṣe mú ó náà di ọkùnrin, ó túmọ̀ sí pé òun náà ṣàbíamọ́.
oríṣiríṣi àwọn àìsàn lóríṣiríṣi bí èsobìà bí àwọn ká má dárúkọ àwọn kan tí ò dá bí jẹ̀díjẹ̀dí àwọn kan tí àwọn omi tó máa ń pè jáde máa ń ṣiṣẹ́ fún nìyẹn. Ó fún ìyàwó àkọ́kọ́ ní ara agbára yẹn tó fi ń ṣe ìwòsàn. Ó fún ìyàwó kejì ọ̀nà tó dẹ̀ gbà lè fún wọn ni pé nípa níní ìbáṣepọ̀. Àkọ́bí lọ́kùnrin ní agbára ìwòsàn yẹn, àkọ́bí ẹ̀ lóbìnrin náà ní agbára ìwòsàn yẹn tí wọ́n jogún láti ara bàbá wọn. Ìyálé ṣabiyamọ àwẹ̀lé ṣabiyamọ ó bí kìkìdá ọkùnrin torí pé a kì í ka ọmọ fún ọlọ́mọ nílẹ̀ Yorùbá. Àkọ́bí àwẹ̀lé lọ́kùnrin la pè ní Olósùn Ùkángun Òsì. Ìtẹ̀dó tí wọ́n bí sí ló parí orúkọ ẹ̀, òun làlàjá orúkọ ẹ̀, òun ló padà lọ tẹ ìtẹ̀dó yẹn dó ta fi pè ní Ìtẹ̀dó Olósùn Ùkángun Òsì. Àìná Òrosùn náà ṣabiyamọ ṣùgbọ́n kìkìdá obìnrin ni Àìná fi ọmọ bí. Ìgbà tí àkọ́bí Àìná Òrosùn tó dàgbà tó bàlágà Àìná Òrosùn máa ń ṣe bí ọmọkùnrin ló ṣe máa ń ṣe torí pé màmá ẹ̀ ò bí ọkùnrin. Òun wá wò pé nǹkan tọkùnrin lè ṣe ó yẹ kóun náà lè máa ta pọ́npọ́n bẹ́ẹ̀. Àsìkò tó láti lọ ilé ọkọ ó sọ fún bàbá pé òun ò ní lọ ilé ọkọ, n tó máa ṣe ni pé òun máa kúkú dúró ti ìyá òun gẹ́gẹ́ bí ọkùnrin. Bàbá ẹ̀ kọ̀ fún pé kó lọ wá ọkọ lọ́nà kan ni. Ó wá sọ fún bàbá ẹ̀ pé tóun bá ti máa ní ọkọ láyé kí bàbá gbà òun láyè kóun lọ sí àwọn ìtẹ̀dó kéékèèké ní ilẹ̀ Yorùbá títí tóun ó fi pàdé ọkùnrin tó bá ti ń jẹ́ orúkọ kan náà pẹ̀lú òun. Orúkọ tí ọmọ Àìná Òrosùn àkọ́bí Àìná Òrosùn jẹ́ ni Òòrà. Ìgbà tí Òòrà fi máa dé àwọn ìtẹ̀dó bíi Iléṣà ó pàdé ọmọkùnrin kan tó jẹ́ akíkanjú ọdẹ tó jẹ́ ẹni tó le díẹ̀. Òòrà mú wálé ó lọ́kọ tó máa fẹ́ ní ètò orúkọ kan náà làwọn jọ ń jẹ́. Òòrà mú Òòrà wá sí ọ̀dọ̀ Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀ tó jẹ́ bàbá tiẹ̀ àti ìyá méjèèjì. Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀ ṣàdúrà fún Òòrà pé ábísun ábíwalẹ̀ àti sábíàkan ábíabo ní ilẹ̀ Ìjẹ̀ṣà. Òòrà yẹn ló padà di òun àti ọkọ ẹ̀ ló padà di omi sí Iléṣà. Tẹ́ bá rí àwọn tó jẹ́ Ìjẹ̀ṣà paraku ní Iléṣà ẹbí wọn léèrè a sọ fún mi pé odò wà ní Òòrà tó ń jẹ́ odò wà ní Iléṣà tó ń jẹ́ Òòrà. Ká má bòkò lọ sílé olóòrùn. Àkọ́bí lọ́kùnrin tẹ ìtẹ̀dó. Kó tó di pé ó tẹ ìlú dó, bàbá tá a pè ní Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀, Àwẹ̀lé ìyálé, Àìná Òrosùn ìyàwó àti Olósùn Ùkángun Òsì wọ́n múlẹ̀ wípé torí pé èèyàn làwọn o tó bá yá àwọn máa jáde láyé ní kọ̀ọ̀kan. Agbára yẹn wọn ọ̀dẹ̀ lè ṣí kán déédéé gbé fún ẹlòmíì, kò lè ṣiṣẹ́ fáwọn ẹlòmíì mọ́, àwọn nìkan ló lè ṣiṣẹ́ fún ìwòsàn. Wọ́n wá múlẹ̀ wípé àwọn nífẹ̀ẹ́ sí àti máa ṣe ìwòsàn fún ọmọnìyàn títí láéláé. Ọ̀nà kan tán dẹ̀ lè gbà láti máa ṣe ìwòsàn láéláé yẹn pẹ̀lú omi ní pé kí àwọn wọnú àpáta tó bá ti kù díẹ̀ káwọn jáde láyé tára bá ti ń sọ̀rọ̀ fáwọn pé ọlọ́jọ́ ti fẹ́ẹ̀ dé, wọ́n á wọnú àpáta wọ́n á bọ́ agbára yẹn síbẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tí bàbá wọn mọ̀. Ìgbà tí bàbá fẹ́ jáde láyé ó lọ sí orí àpáta lọ́nà òkè lẹ́yìn, ó pègèdè àpáta yanu. Bàbá wà nínú àpáta fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, ó ṣí gbogbo agbára yẹn síbẹ̀. Ìgbà tó máa jáde ọlọ́jọ́ dé sí ó fi ilé ayé sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni Àwẹ̀lé, bẹ́ẹ̀ náà ni Àìná, bẹ́ẹ̀ náà ni Olósùn lọ́jọ́ ikú tí oníkálukú. Àwọn omi tó bá ti wá ń sàn jáde láti inú àpáta yẹn, láti inú àwọn àpáta yẹn, wọ́n wá ń bá àwọn agbára ìwòsàn yẹn pàdé. Ó ní omi Ìkọgòsì fi ń jẹ́ omi fún ìwòsàn. Tẹ́ bá mu tútù ó ń ṣe ìwòsàn, tẹ́ bá mu gbóná ó ń ṣe ìwòsàn fún oríṣiríṣi nǹkan tó bá ń ṣe wá. Ṣùgbọ́n ayé ọ̀làjú ti gbé ẹ̀sìn méjì yòókù wá sí ilẹ̀ Yorùbá tó fi túmọ̀ sí pé tá a bá nígbàgbọ́ wípé paracetamol lè cure headache kò ní ṣiṣẹ́ ó ṣiṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́. Ṣùgbọ́n nílùú wa ń bí omi làwọn òbí wa lọ fi tọ́ wa dàgbà, a kì í sábà lọ sí hospital látijọ́. Ẹ káàbọ̀ sí Ìkọgòsì. Ìtàn ló bí àròbá àròbá ni bàbá ìtàn. So ibi tá a wà ibà yìí ni wọ́n pè ní ìpàdé warm and cold springs, meeting point of warm and cold springs.
ṣẹ́rí omi eléyìí tó funfun dáadáa tó mọ́rin gidi òun ni omi gbóná àdàpọ̀ omi gbóná méjì ni ṣé mo pé nínú ìtàn tí mo sọ mo ní bàbá àti ọmọ di omi gbóná ọkùnrin méjì ni wọ́n akọni ni wọ́n sábà wá ń gbúrò ẹ bá ṣe dúró ẹ máa gbúrò omi gbóná yìí àti pé ó ń fọhùn bí akọni torí pé ìgbìrìpá èèyàn ni wọ́n akọni ni wọ́n tó fẹ́ máa ṣe òòṣà omi bàbá àtọmọ lélẹ̀ tó dàpọ̀ ó jẹ́ omi tó wọ́ọ̀mù dáadáa nígbà tó omi yẹn fi máa ṣe bí àárín méjì níbi táwọn àgbé òkúta sí ó ṣọ̀pàdé omi tó brown omi tó brown yẹn tó ní àwọ̀ dúdú fẹ́rẹ́fẹ́ yẹn òun ní àdàpọ̀ tìyálé tìyàwó ìkan jẹ́ àwẹ̀lé ìkan jẹ́ àìná òrosùn àwọn níyàwó bàbá àwẹ̀lé ló bí omi gbígbóná kejì tó dàpọ̀ mọ́ omi gbígbóná tẹ́lẹ̀ omi tútù méjì yẹn jẹ́ ìyálé àti ìyàwó àwẹ̀lé àti àìná òrosùn. ìrírí ayé tèmi ni pé bómi yẹn ṣe ń pàdé ibi òkúta yẹn omi gbóná yìí kò kì í ṣàn lọ síbi ọ̀dọ̀ àwọn olùkú ṣùgbọ́n ó máa ń ṣe kinní kan tẹ́ bá gbẹ́sẹ̀ síbi tó ti pàdé yìí wọ́n máa ṣe bí ẹni tó ń kíra wọn tó ń gbára wọn mú tó ń túra wọn sílẹ̀ wọ́n á tún máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ níwájú ibi so ẹ rí i pé omi gbóná yìí bó ṣe délẹ̀ yìí tó kí onítìlú yẹn tó wé pọ̀ mọ́ ó separate ara tó tún lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó túmọ̀ sí pé ìpàdé mọ̀lẹ́bí táwọn máa ń pe ibi tó ní ẹ ti pàdé ẹ má bẹ ẹ fọkàn omi gbóná yìí nìyí. wow títóbi ọmọ. omi tútù lóde. láti fi ìdí ẹ̀ múlẹ̀ pé obìnrin méjì ní omi tútù tẹ́ bá wọnú omi tútù ẹ rí i pé àwọn ẹja kéékèèké tó jẹ́ alààyè ó wà nínú ẹ̀ obìnrin ló máa ń gbé alààyè síkù tàbí wọ́n fúnra ṣe rí i pé ẹja wà níbẹ̀ tí àwọn ẹja yẹn wọn wà ní sọdá lọ síbi omi gbóná tó jẹ́ ọkùnrin méjì torí pé gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe jẹ́ no nonsense ọmọ yìí sábà sá lọ sí kúrò púpọ̀ jù ní ọ̀dọ̀ bàbá ẹ̀ ibi lomi ti pàdé o ṣé tí mo bá gbé ẹsẹ̀ kan sí òkè báyìí tí mo gbé kan sí sàlẹ̀ ó máa rọrùn fún mi láti fọ ọkàn gbígbóná àti tútù. ẹ mú ọwọ́ yẹn pàdé àwọn yẹn ibi tó ti pàdé gan. títóbi ọlọ́run. ibi tó ti pàdé nìyẹn ibi tó ti pàdé yẹn ló jẹ́ ká kún mọ́ òkúta yìí torí pé ìjì kan máa ń jà ní bí oṣù kẹsàn-án nínú aginjù ọjọ́ kan tuntun ló fi máa ń jà tíjì yẹn bá ti ń jà gbogbo àwọn páànù nǹkan ló máa gbé dànù ó lè wú bí ó lè ṣe èló jẹ́ ká mọ òkúta wà for meeting point ó dùn wọn spiriti àti wípé tó máa rẹ́ni tó wá sínú aginjù tí ò rí irú òṣìṣẹ́ tàbí ní tọ́gà ìdílé tèmi báyìí ó lè má mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ wọ́n bá ti rí meeting point tó àwọn wọn a máa wò pé ibi ìgbọ̀n ló yẹ kó mi yẹn ti pàdé so òkúta yẹn a lè pè ní artistic work or artifacts so a máa ya fọ́tò ní ẹgbẹ́ òkúta yẹn ẹ̀ka mi sí fọ́gbó sí i gẹ́gẹ́ bí mo ṣe nínú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan pé nínú ìtàn yẹn obìnrin méjì ní omi tútù ó túmọ̀ sí pé níwájú a sì máa tún rí meeting point míì tó jẹ́ meeting point omi tútù méjì àwẹ̀lé ní sùúrù ju àìná òrùsùn lọ àwẹ̀lé dúdú àìná pupa ìkan funfun lára omi yẹn ìkan dúdú ìkan tutù gan bí omi inú fíríjì èkejì wa tutù nọ́mà bí omi àkàn bùnmi lásán tábà tí wọ́n déwájú lókè náà nínú gẹ́gẹ́ bí ìtàn yẹn kó sọ pé bàbá àti ọmọ lomi gbóná a máa déwájú náà a máa rí omi ti bàbá ó pọ̀ ju ti ọmọ lọ omi ti bàbá tó pọ̀ ju ti ọmọ lọ ó tún wá wọ́ọ̀mù gan ju ti ọmọ lọ ṣe mọ̀ pé ní òde òní wọ́n máa ń pè kíní kan ní DNA àdàpọ̀ bàbá díẹ̀ lára bàbá díẹ̀ lára bàbá ní nǹkan tí ọmọ máa gbé jáde nínú DNA ìyá tó bí omi tó gbóná kejì tí mo pè ní àwẹ̀lé ó jẹ́ onísùúrù gan omi yẹn tutù bàbá wa jẹ́ bàbá tí mo pè ní àwọ̀pẹ́ ẹ̀rẹ́ ìjẹ́ ó jẹ́ no nonsense padà omi ẹ̀ gbóná dáadáa àdàpọ̀ omi àwẹ̀lé àti omi àìná òrùsùn àti omi àwọ̀pẹ́ ẹ̀rẹ́ ìjẹ́ tó jẹ́ olórí ìdílé àdàpọ̀ méjèèjì temperature tí olóṣùn kan gbé sí tó jẹ́ omi gbígbóná kejì tó máa gbé jáde ó wá jẹ́ ó gbóná fẹ́rẹ́fẹ́ ó tutù fẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n ìpàdé wà fún bàbá àtọmọ àdàpọ̀ wọn ilé ìpàdé wà fún tìyálé tí wọn àdàpọ̀ wọn ìrìn ilé ẹ káàbọ̀ sí ìfọkànsí ẹ jẹ́ ká tẹ̀síwájú ọlọ́run ìlú ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká wo igi méjì tí ọlọ́run fi sàmì sí bí igi méjì ni ọlọ́run fi sàmì sí ibi ìbá
igi ọ̀pẹ lélẹ̀ tó ń so ẹyìn tá a fi ṣe epo pupa. Mahogany lélẹ̀ ọ̀gánwó wọ́n fi ṣe pákó a fi ń ṣe àwọn furniture wọn. Ibi tá a bá ti rí igi ọ̀pẹ òfin ogún kò fẹ́ bàtà ó máa ń dá dúró ni. Ìdí tí ọ̀pẹ fi máa ń dá dúró ni pé àwọn gbòǹgbò tí ó wà ní ìsàlẹ̀ ọ̀pẹ àwọn gbòǹgbò ẹ̀ máa ń tàn káàkiri nínú ilẹ̀ ni gbogbo èròjà tó wà nínú ilẹ̀ yẹn ló máa fà sí ọ̀dọ̀ rẹ̀. Irú gbòǹgbò yẹn la wá pè ní fibrous root ní biology àbí agric. Igi mahogany jẹ́ igi tó lè fàyè gba igi míì yàtọ̀ sí ọ̀pẹ ṣùgbọ́n òun á ní taproot gbòǹgbò tó straight gbòǹgbò wọn tó takora wọn yẹn kò yẹ kó lẹ̀ papọ̀ torí pé ọ̀pẹ máa ń pa igi ọ̀pẹ burú gan ṣùgbọ́n níbí ọ̀pẹ fàyè gba mahogany náà fàyè gba igi ọ̀pẹ. A wá wò pé kí ló fà á tó fi lè jọ dúró. Lákòókò a rí pé mahogany gbòǹgbò ẹ̀ jìnnà ju ti ọ̀pẹ lọ. Ó wá dàbí pé ọ̀pẹ ló wá sá wá sọ́dọ̀ ẹ̀ tó wá wù lé lórí. Ṣùgbọ́n nǹkan tó mú wọn jọ wà papọ̀ gbọ́dọ̀ ni pé omi tí wọ́n discover ní 700 years ago tí ìtàn òde sọ fún wa wípé ó ti gbẹ rí. Àwọn méjèèjì nílò omi. Ọ̀pẹ dẹ̀ ti bá mahogany níbẹ̀ ó ti bá mu lẹ̀. Pé jẹ́ ká jọ máa bu omi yìí ní ìbù fún mi látàpọ̀ ọ̀tún pé mi ó bù fún ẹ látàpọ̀ òsì. Ìyẹn ni àwọn tó ṣe biology pè ní symbiotic relationship torí wípé igi ọ̀pẹ ń ṣàbíyamọ abo igi ni female species of tree. Mahogany tó jẹ́ akọ igi tí ò so èso kí nìyẹn. ẹ má sọ wọ́ọ̀. Mahogany tí ó jẹ́ akọ igi ó jẹ́ male species of tree so takọtabo ni wọ́n. A rí pé abo igi ni ọ̀pẹ torí pé ó ń ṣàbíyamọ ó ń so ẹyìn. Ọ̀pẹ dẹ̀ wúlò bíi ti obìnrin ṣe wúlò fún gbogbo nǹkan lé ayé ajé àbíyamọ kò sí dárí sọdà ní lára ọ̀pẹ o. A fẹ́ kọ́ ilé alámọ̀ a fẹ́ fi ìmọ̀ sórí ẹ̀ ọ̀pẹ wà ń bẹ̀. A fẹ́ ṣe apẹ̀rẹ̀ a lè lo ìmọ̀. A fẹ́ ṣe ẹyìn a fẹ́ jẹ lásán a fẹ́ ṣe epo ògùṣọ̀ pákó tá a fi ń kọ́lé. Àwọn tó ń ṣe rọ́ọ̀gì gan fáktírì tó ń ṣe rọ́ọ̀gì wọn máa wá gbòǹgbò pẹ̀ káàkiri. A lè fi la pákó a lè fi dáná. Àwọn kàńdá ẹ̀yìn èkùrọ́ tó wà nínú ẹ̀ tó fi ń ṣe mọ̀ pé kùrọ̀ la tún fi máa ṣe èèsàn èkùrọ́ tó wà nínú èèsàn a tún fi ṣe àdín èkùrọ́. Èèsàn yẹn àwọn goldsmith àtúpọ̀ wọn á tún máa lò ó ṣe pé ọ̀pẹ wúlò púpọ̀ òun ló fi ń jẹ́ àbíyamọ obìnrin ni. Mahogany náà wúlò púpọ̀ torí pé akọni igi ni akọ igi ni gẹ́gẹ́ bí ọkùnrin ṣe jẹ́ akọni. Ẹ wá wo ìrìn àjò àwọn méjèèjì bí ọkùnrin ṣe jẹ́ akọni lẹ́yìn ìdílé tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó náà ni mahogany ṣe tẹ ara ẹ̀ ó gbé ọ̀pẹ dání nígbè wípé kí nǹkan kan máa ṣe ìdílé mi. A wá rí pé ọ̀pẹ yìí ó mú àwọ̀ dúdú bí ìsàlẹ̀ omi tútù tó jẹ́ obìnrin méjì. Mahogany jẹ́ kọ́lọ̀kọ́lọ̀ bí ìsàlẹ̀ omi gbóná tó jẹ́ ọkùnrin méjì. Omi máa lẹ̀pọ̀ ní ìkọ̀dọ̀ sí igi tún lẹ̀pọ̀ síbi tí omi ti lẹ̀pọ̀. Ṣe rí pé àmì ìrẹ́pọ̀ tó wà láàrin ìdílé yẹn tó di omi síbẹ̀ yẹn omi méjèèjì òun náà tún ni ó farahàn ní ibi bí 70 ọdún àbí 100 ọdún ní àwọn igi tí ń bára wọn dàgbà kò dẹ̀ jára wọn ní iyọ̀. Ẹ káàbọ̀ sí Ìkọgòsì níbi tómi ti pàdé omi tí igi méjì náà tó tún sí ní ìpínlẹ̀ Èkó. A lè ya fọ́tò igi yẹn. A máa ń pè bí ní ìpàdé àwẹ̀lé àti àìná òrosù. Nínú description mi àwẹ̀lé jẹ́ obìnrin tó dúdú òun nìyẹn. Àìná jẹ́ obìnrin tó pupa òun lélẹ́yìn. Ibi tó ti pàdé nìyẹn àwọn méjèèjì wá dàpọ̀ àwọn lomi tútù tá a kọ́kọ́ rí lẹ́ẹ̀kan yẹn. Àwẹ̀lé tó dúdú ó jẹ́ omi tó tutù gan-an ẹ lọ fọwọ́ kan ní àwẹ̀lé yẹn. Ó tutù gidi gan. Àìná jẹ́ omi tí ò gbóná tí ò tutù. Ẹ pé nǹkan tutù ju kan lọ. So omi àwẹ̀lé nìyẹn omi àìná nìyẹn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tọkùnrin bá ti fẹ́ ìyàwó méjì àbí ìyàwó púpọ̀ ìdílé kan náà ní gbogbo àwọn obìnrin.
àdàpọ̀ wọn omi tó lọ òṣèlú ẹ̀ káàbọ̀. So a máa tún tẹ̀síwájú a máa lọ wo omi gbígbóná oríṣi méjì ẹja àgbàdo. ilé sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn pèrè bú etí odò ni wọ́n pe ní ìrò ibi kòrògùn ìrò àbí pèrè bú etí odò olóyìnbó máa ń pè ní mangrove onígbó jẹ́ igi tó fẹ́ràn omi púpọ̀ ilẹ̀ ìrà ló ti máa ń wù á wá máa tóbi pèrè bú òkè irun kì í kú ó máa ń wà títí láéláé ni wọ́n máa ń fi pèrè bú ṣe ààlà sí oko méjì wọ́n máa ń gbìn síbi tó ti ń ṣe ìmọ̀lẹ̀ tó ti ń bọ̀ ìṣà wọ́n tún máa ń lo ewé pèrègú sí ara wọ́n máa ń fi mọ́ ewé àkókò wọ́n á fi sórí kábíyèsí tó bá fẹ́ jọba. Yorùbá bọ̀ wọ́n ní ọdọọdún ni pèrègú ń rúwé ọdọọdún ni pèrègú ń rúṣọ pèrègú kì í lọ ọjọ́ ayé tiẹ̀ láàbọ̀ pèrègú ni ibi àlọ́yè àwa bá pèrègú yìí nínú igbó ń bí tó túmọ̀ sí pé àwọn èèyàn ti ń wọbí kí ìran èyí tó bẹ̀rẹ̀ àwa wo ọjọ́ orí pèrègùn yẹn àwọn baba ńlá wa sọ fún wọn pé pèrègùn ti lé ní 250 years tó ti ń dàgbà pọ̀ torí pé wọ́n máa ń bọ àwọn omi yẹn nígbà kan rí ìdí àwọn pèrègùn yẹn èrèdí tí wọ́n ṣe wà ń bí nìyẹn ìdí pèrègùn àyíká pèrègùn yẹn lọ́nà ti máa ń bọ àwọn òòṣà omi yẹn òòṣà mẹ́rin ni wọ́n ń bọ ní ìlú Ìkángun Òsì ọ̀làjú tó dé wọ́n ń bọ òòṣà abo méjì àwẹ̀lé àti òrosùn omi tútù òòṣà akọ méjì àwọ̀ àti olósùn akọ méjì ìdí nìyẹn tó ṣe máa ń fi ìlú Ìkọgòsì tó ń jẹ́ Ìkángun Òsì tẹ́lẹ̀ ní ọmọ olómi méjì méjì takọtabo èjì gbóná èjì tútù lágbèjì Ìkángun Òsì tó túmọ̀ sí pé ìtẹ̀dó yìí ẹ máa ń ti ọ̀nà ìfọ̀dọ̀ apá òsì ní ìlú yẹn ló tẹ̀lé sí àwa wá bá pèrègùn ń kú àbá lásìkò tí wọ́n máa ń bọ omi wọn kì í bọ òrìṣà nílùú Ìkọgòsì mọ́ ṣùgbọ́n pèrègùn wà bẹ́ẹ̀ ń dàgbà sí lọ́dọọdún àwa gẹ́gẹ́ bí tourism center a rí wípé àmì fún ẹ̀mí gígùn bí pèrègùn yìí jẹ́ gẹ́gẹ́ bí Yorùbá dẹ̀ ṣe sọ wípé pèrègùn kì í lọ ọdún ayé tiẹ̀ láàbò èmi náà máa ń ṣàdúrà wípé èmi àti àwọn ọmọ mi àwọn olóògbé ọjọ́ ayé tiwa láàbò pèrègùn òkè run àwa náà ní run ẹ káàbọ̀ sí Ìkọgòsì ọ̀rọ̀ nípa omi la bá wá síbí a rí pé pàṣẹ súnmọ́ àwọn omi èyí omi pariwo sí àbí. Ọdún omi ilé tó mọ̀ ó ní olórí ìdílé àwọn olóríṣẹ́ àwọn ẹ̀rẹ́ àkọ́bí ẹ̀ lọ́kùnrin tí mo sọ òun nìyẹn omi tí bí wá wọ̀m gan àbí tuntun ẹ̀yìn rẹ̀ tí ọjọ́ pápá ilé ìfẹ́ àti ẹ̀yìn ibi láti máa padà rẹ̀. tó yàtọ̀ síra so àárín yẹn ni wọ́n ti pàdé mixture méjèèjì ló lọ sísàlẹ̀ ṣẹ́rí ìkòkò tá a gbé síbẹ̀ yẹn ó jẹ́ bíi decoration láti lè máa rán àwọn èèyàn wa létí wípé kágbàdo tó dáyé nǹkan kan lè dìyẹn ń jẹ kó tó di pé òyìnbó kó pílásítìkì àti aluminium dé àwọn èèyàn wọn pọn mi o wọ́n ní containers bíi igbá akèrèǹgbè amù nírú eléyìí tó wà níbí amù ní ìkòkò tó fi ń pọn omi sílé wọ́n gbé sẹ́yìn ilẹ̀kùn ní àwa tutù bí omi fridge ṣùgbọ́n nínú ìtàn yẹn a gbàgbọ́ wípé àgbo olómi gbígbóná àgbo olómi tútù ni àwọn omi nílẹ̀ ní ìlú Èkìtì ń bí tí wọ́n bá ti wá fi àwọn ìkòkò tó fi ṣe àgbo a kì í pè ní àmù mọ́ a máa ń pè ní òru àgbo omi àwọ̀pẹ́ ẹ̀rẹ́ ìjì òun ni àwọn amọ̀ síbí ṣùgbọ́n ó jọ ni kì í ṣòun gangan a fi omi yẹn amúkómi yẹn gba inú ẹ̀ so that àwọn èèyàn tó bá ń ya fọ́tò wọ́n máa post ẹ̀ wípé ní Áfíríkà àṣà ṣì wà ìṣe ṣì wà. ṣé níbi táwọn ọmọ ògiri sí tí wọ́n ya àwòrán sí lára yẹn ibẹ̀ yẹn
ní orísun omi ti bàbá gangan. Ẹ̀yìn ògiri yẹn kò sómi kankan bẹ́ẹ̀ o iwájú Ọlọ́run àti èèyàn. Ṣé rí bí omi ṣe ń jáde kéékèèké lomi ṣe ń jáde kéékèèké káàkiri gbogbo iwájú ògiri yẹn ibẹ̀ wọ̀nyẹn lórísun. Orísun tí bàbá yẹn wọlé sí gangan ó wá rí rogodo báyìí. Omi yẹn wá máa ń jáde bí ìgbà tẹ́ bá ń bọ́ ìlú mi. A máa bọ́ bù. Ó dẹ̀ wọ́ọ̀mù ju bó ṣe wà ń bí. Ìdí tí wọ́n fi gbà á láyè láti lọ bẹ̀ mọ́ ni wípé ìtàn tí mò ń sọ yẹn ó jẹ́ díẹ̀ lára ìtàn ìlú Ìkángun-Òsì. Nínú ìtàn ìlú Ìkángun-Òsì a gbàgbọ́ wípé àwọ̀pẹ̀rẹ̀ ìjẹ̀ tó jẹ́ omi tó gbóná dáadáa yìí ó jẹ́ ìkan lára àwọn tó jẹ́ alálẹ̀ ìlú Ìkángun-Òsì. Tí kábíyèsí wa bá ti wá wàjà tó jáde láyé a gbàgbọ́ wípé ó ti lọ bá àwọn alálẹ̀ jẹun. Ó dìgbà tán máa tún wá jọba míì tán máa tó tún fún aláyè láti dé orísun. Ṣé mọ̀ wípé Yorùbá ló ní àṣà. Tí Yorùbá bá ti ní má ṣe èèwọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé rí pé wọn ò gbé nǹkan kan dé ojú ọ̀nà ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé ká má lọ láti lè fi bọ̀wọ̀ fún àwọn alálẹ̀. Tán bá dẹ̀ ti ní ká má ṣe nílẹ̀ Yorùbá tá a bá ti ṣe ohun tójú èèyàn bá ti rí olú ẹ̀ náà fi ọwọ́ mu. So àdẹ̀ní ṣe tourism ṣe nígbà táwọn bàbá ti ní ká má lọ ìgbà náà ibi là ti ń dúró lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n àsùn tẹ́ bá ti gbọ́ pé wọ́n jẹ ọba tuntun ní ìlú Ìkángun-Òsì ẹ gbéra kẹ máa àmú yín dé orísun gangan ẹ káàbọ̀ sí Ìkángun-Òsì. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà lọ bẹ̀ oge. Ẹ jẹ́ á wá dúpẹ́ lọ́wọ́ ojú tó sun ẹran. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó tafà tí ò sí. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ àpò tá a fi gbẹran wálé. Oníyàn ṣeun o ọlọ́bẹ̀ ṣeun. Gbogbo ẹni tó wo fọ́nrán yìí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ojú tẹ́ ẹ fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di lágbára lọ́wọ́ Olódùmarè. Àìbọ́nisùn wà débi egun o. Ibí yìí ń láti máa fi àdàgbà àbẹ̀wò tí a ṣe sí ìlú Ìkángun-Òsì níbi tí omi gbígbóná àti tútù tí wọ́n ti ń pàdé láti máa fi rọ̀ sí ibì kan náà. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹni tó jẹ́ kó ṣeé ṣe láti ṣe àbẹ̀wò sí ìlú Ìkángun-Òsì ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ ṣeun o títí láé òun la ó máa dúpẹ́ lọ́wọ́ olóore. Abíọ́dún ni mò ń jẹ́ o bàbá mi òun ló ń jọ́ Láwùyí. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa Bíọ́dún Ọláwùyí. Ó dìgbà kan náà.